A tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní báyìí náà láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu màmá wa nínú Olúwa. Àwọn náà ni Prophetess Ayinke Balogun Tayo láti ìjọ Hogac. Kí ni mọ́mì ní fún wa lónìí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ẹ jẹ́ ká tún lọ gbọ́ láti ẹnu ẹ kú kalẹ̀. Ẹ káàárọ̀ o, mú kí gbogbo ẹ̀yin ènìyàn mi ní ilé ní òwúrọ̀ yìí. Àánú oore ọ̀fẹ́ Olódùmarè kó máa bá gbogbo wa gbé, àmín. Orúkọ tèmi ni Prophetess Ayinke Balogun Tayo láti inú ìjọ Holy Gospel Apostolic Glorious Church, ìjọ Hogac ní ìlú Ṣómólú. Mo kí wa àìnú ọdún náà láì wà. A kú ọdún, a kú ìyèdùn títí oṣù yìí náà máa fi parí. Tá máa fi mú oṣù kejì, a sì máa kíra wa pé a kú ọdún. Àánú Ọlọ́run yóò bá wa gbé. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́. Abo ló máa yà fún wa, kò ní yakọ̀ fún wa. Àwọn rere tá à ń fẹ́ ní ọdún yìí gbogbo ẹ̀ lolúwa máa ṣe. Ó máa ṣe láṣepé, ó máa ṣe ní àṣeyọrí. Àtorí pé aláàánú ni Ọlọ́run, aláṣepé sì ni òun pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ sọ nìyí. Ní àkókò ọdún yìí tuntun tí a wà yìí, a máa gbé láìléwu. Nígbà tí a bá ti pa ọ̀rọ̀ Ọlọ́run àti òfin Ọlọ́run mọ́, gbígbé láìléwu. Lórílẹ̀-èdè yìí pàápàá, gbígbé láìléwu. A máa gbé ní àìléwu. Nítorí pé nígbà tí a bá fi ọkàn wa àti iyè wa fún Ọlọ́run, tí a jẹ́ kí Ọlọ́run lò wá, tá a fi gbogbo iyè wa sílẹ̀ fún Ọlọ́run, torí pé Ọlọ́run àánú ni òun. Ọlọ́run ìyanu sì ni pẹ̀lú. Agbára rẹ̀ àti títóbi rẹ̀ kò ní àfiwé. A máa gbé ní àìléwu nílé wa, a máa gbé láìléwu ní ìlú wa, a máa gbé láìléwu níbi iṣẹ́ wa. Lórí ohun gbogbo a máa gbé láìléwu. Lórí àwọn ọmọ wa gangan máa gbé láìléwu. Ohun gbogbo tá a dáwọ́lé ó máa wà láìléwu. Iṣẹ́ wa ó máa wà láìléwu. Nínú ọdún yìí náà ni. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run. Ká wo ìwé Jeremiah 33 verse 14 ni máa ti bẹ̀rẹ̀. Ó ní ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi yóò mú ohun rere náà tí èmi ti lérí fún àwọn ọmọ Ísírẹ́lì kọ́. Àwọn Ísírẹ́lì ni Bíbélì pè, ṣùgbọ́n kì í ṣe fún àwọn Ísírẹ́lì. Fún ìwọ tó ń wò mí, tó ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́, àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Olúwa ní òun ò mú ìlérí àti májẹ̀mú tó ń ṣe. Ìyẹn ni ó ní àwọn ọmọ Ísírẹ́lì àti fún ilẹ̀ Júdà. Ilẹ̀ Júdà kọ́ la wà yìí, ilẹ̀ Nàìjíríà ni. Torí náà, ìwọ tó ń wò mí, Olúwa ṣe ìlérí tọ́lọ́run ṣe lọ́dún yìí ni pé a máa wà láìléwu. So ohun tí Ọlọ́run ṣe yẹn gangan fún ìwọ àti ìdílé rẹ, àtèmi àti ìdílé mi àti fún orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run máa mú ṣẹ. Nítorí pé ó ní a máa ká èso ayọ̀ nínú ọdún yìí. Ó di dandan, ìlérí yẹn gbọ́dọ̀ ṣẹ. Ọlọ́run tó ní ìlérí àti májẹ̀mú, òun ni òun. Ọba tó ń sọ tó sì mú ṣẹ ni Ọlọ́run. Agbára rẹ̀ pọ̀, kò sí ohun tí ó lè ṣe. Mo máa ń sọ ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe ó máa ṣe, àfi ohun tí ó bá ṣe. Kí ló lè tọ́lọ́run ò lè ṣe? Òun ló mọ wá, òun ló ṣẹ̀dá wa. Agbára rẹ̀ ó wà lórí ayé wa. Òun lálámọ̀ tó mọ̀ wá, òun ló mọ̀ wá, òun ló mọ bí tétí tójú tí mú wà. Ohun gbogbo tó pamọ́ sí ikù gan, Ọlọ́run fún ara rẹ̀ ló dì síbẹ̀. Kò sí ẹnìkan tó mọ̀ bí Ọlọ́run. Ìlérí àti májẹ̀mú rẹ̀ ó máa mú ṣẹ. Ó ní ọjọ́ náà àti ní àkókò náà, èmi ò jẹ́ kí ẹ̀ka òdodo hù sókè fún Dáfídì kọ́, àní fún ìwọ tó ń wò mí yìí àti ìdílé rẹ̀ ló sọ. Olóhùn ó mú kí ẹ̀ka òdodo kó hù jáde. Ẹ̀ka òdodo ó ní yóò hù jáde. Ẹni tí ń ṣe ìdájọ́ àti òdodo ní ilẹ̀ náà. Ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹ̀ka òdodo máa dìde. Ìwọ tó ń wò mí yìí náà, ẹ̀ka tirẹ̀ náà máa mú òdodo jáde. Ó máa mú ọlá jáde, ó máa mú ìbùkún jáde, ó máa mú ọrọ̀ jáde. A máa wà láìléwu, a máa gbé láìléwu. Bí àwọn kan tilẹ̀ ń lérí ní ẹ̀ka ibì kan, tí àwọn kan ń sọ nǹkan kan ní ẹ̀ka ibì kan, tí Olúwa ló máa ṣe. Nítorí pé agbára Ọlọ́run ló máa dúró láéláé. Ènìyàn lè máa wí, èèyàn lè máa sọ wípé mo máa ṣe báyìí, nǹkan báyìí ni mo máa ṣe. Májẹ̀mú Ọlọ́run sí orílẹ̀-èdè yìí ni pé a máa gbé láìléwu. A máa wà ní àlàáfíà. Tí Ọlọ́run bá ti lè sọ bẹ́ẹ̀,
kò sí ẹ̀dá kan tó lè yí padà. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run ni. Ó ní kì í yẹ̀. Sáti ọlá kì í yẹ̀ májẹ̀mú. Ènìyàn lè yẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kò lè yẹ̀. Ọlọ́run dẹ̀ máa mú òdodo yẹn, ẹ̀ka òdodo yẹn kó kù jáde lórílẹ̀-èdè yìí. Ẹ̀ka òdodo yẹn máa kù jáde lórí iṣẹ́ ti àti iṣẹ́ tèmi náà. Ayọ̀ Ọlọ́run máa wá, ògo Ọlọ́run máa farahàn. Ohun gbogbo tá à ń wò tó dàbí òkè ó máa padà di pẹ̀tẹ́lẹ̀. Ayọ̀ Ọlọ́run máa dé, ìlérí máa ṣẹ, bẹ́ẹ̀ ló máa rí. Ó ní ní ọjọ́ náà ni la ó gba Júdà là. Júdà kọ́ la ó gbàlà. Bí kò ṣe ìwọ tó ń wò mí àti ìdílé rẹ̀, a máa gbà ọ́ là, ó máa gbé láì léwu. A ó gba èmi àti ẹ là, a ó gba ìdílé mi là, a ó gba ìdílé ẹ là. Torí ìlú Júdà kọ́ la wáyé. Ohun tí Ọlọ́run sọ níbẹ̀ yẹn nìyẹn. Gbogbo àwa tá a gbẹ́kẹ̀lé Ọlọ́run, tá a dúró nínú agbára Ọlọ́run, nínú ọdún yìí a máa gbé láì léwu. Yóò gbà wá là, ewúkéwu ò ní wú wá, ohunkóhun kan ò ní ṣẹlẹ̀ ní ibi sí wa. Májẹ̀mú Ọlọ́run sí wa nìyẹn nínú ọdún yìí. Ó ní Jerúsálẹ́mù yóò sì máa gbé ní àìléwu. Jerúsálẹ́mù ti wà ní Nàìjíríà. Ní ìlú yìí a máa gbé ní àìléwu. Ohunkóhun kan kì yóò sì ṣẹlẹ̀ sí wa. Orúkọ rẹ̀ ni a ó sì máa pè Olúwa Ọlọ́run òdodo wa. Ní ìgbà tí Olúwa bá mú wa jókòó ní àlàáfíà tó sì mú wa gbé láìléwu, a ó máa pe orúkọ, inú wa á dùn láti lè pe orúkọ Olúwa pé Ọlọ́run òdodo ó ṣé, Ọlọ́run ìgbàlà ó ṣé, Ọlọ́run ìgbàanì ó ṣé. Gbogbo wa la máa yin Ọlọ́run bẹ́ẹ̀ nínú ọdún yìí. Gbogbo wa la máa yin orúkọ Olúwa. Gbogbo wa la máa gbé orúkọ Olúwa ga. Gbogbo wa la máa fi ìyìn àti ògo àti ọlá àti títóbi fún Ọlọ́run. Nítorí pé májẹ̀mú Ọlọ́run kò ní yẹ̀ lórí wa. Ó ní àwa yóò máa gbé ní àlàáfíà. Ó ní a máa gbé ní àìléwu lórílẹ̀-èdè yìí. Ohun kan, ẹranko búburú kan ò ní halẹ̀ mọ́ wa mọ́. Ní inú ilé wa ni tàbí lórílẹ̀-èdè yìí. Lẹ́nu iṣẹ́ wa ni kòkò àti àwọn àmọ̀tẹ́kùn tó ń halẹ̀ mọ́ iṣẹ́ wa, tó ń halẹ̀ mọ́ ayé wa, tó ń halẹ̀ mọ́ gbogbo tá a ní. Nínú ọdún yìí Ọlọ́run máa fòpin sí, nítorí pé Ọlọ́run ìyanu ni òun, Ọlọ́run òdodo sí ní pẹ̀lú. Ó máa ṣe ohun tó dára o, ó sì máa mú ìlérí àti májẹ̀mú rẹ̀ ṣẹ, nítorí pé Ọlọ́run tí kì í yí padà ni òun. Ọlọ́run àánú, Ọlọ́run ìṣelógo ni pẹ̀lú. Ní ẹsẹ̀ 17 ó ní nítorí báyìí ni Olúwa wí, a kì yóò fẹ́ ọkùnrin kan kù lọ́dọ̀ Dáfídì. Ó ti rò ọ̀dọ̀ Dáfídì kọ́. Ní ilé ẹ àti ilé tèmi, a ò ní fẹ́ àwọn ọmọ wa kù. Ọkọ kò ní kú mọ́ aya lórí, aya pàápàá kò ní kú mọ́ ọkọ lórí. A kò ní fẹ́ ẹnìkankan kù. Ọmọ wa ọkùnrin tàbí obìnrin, a ò ní fẹ́ kan kù nínú wọn. Irú ayọ̀ la máa gbọ́ ní àgọ́ wa, nítorí pé a ti dúró nínú Ọlọ́run. Ó ní bí àwọn gbé ní gbígbà àìléwu nínú ọdún yìí, nítorí pé májẹ̀mú tọ́lọ́run bá wa dá nìyẹn. Ọlọ́run sì máa mú ṣẹ. A kò ní fẹ́ ẹnikẹ́ni kù, a ò ní fẹ́ ọmọ kù, a ò ní fẹ́ aya kù, a ò sì ní fẹ́ ọkọ kù. Iṣẹ́ wa ò ní dànù. Iṣẹ́ wa ò ní dànù. Ohunkóhun tó ń jẹ́ ìdìbàjẹ́ kò ní wọnú ayé wa, kò sì ní wọnú iṣẹ́ wa. Pẹ̀lú àánú Ọlọ́run yóò sì bá wa gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Láti jókòó lórí ilé Israel, láti jókòó lórí ilẹ̀-èdè Nàìjíríà yìí láéláé, láti máa sá kiri, láti lọ ṣe ẹrú níbìkan, láti lọ máa fọ pátá, láti lọ máa fọ pẹ́, láti lọ máa fọ̀dí arúgbó, láti lọ máa fabọ́ níbìkan. Olúwa yóò mú wa dúró, agbára Ọlọ́run yóò dì wá mú. Ìwé yìí Jeremáyà yìí mo fẹ́ kó lọ ka, ìwọ náà wá máa gbàdúrà padà fún ara ẹ̀, nítorí pé Ọlọ́run máa mú ìlérí ṣẹ. Òun ti ṣe ìlérí, torí pé Ọlọ́run ni òun, kò kì í yí padà, a ò sì ní yí padà títí láéláé. Àti láti dáná ọrẹ ohun jíjẹ, àti láti ṣe ìrúbọ lójoojúmọ́. Àwọn kan wà, àwọn òrò oúnjẹ jẹ tẹ́lẹ̀. Ẹgbọ́n tó sọ, ó ní ó máa dáná ìrúbọ, ó máa ṣe oúnjẹ fáwọn ènìyàn, ó máa dáná ìrúbọ. Kò tiẹ̀ sọ pé ní ọjọ́ kan, ó ní ní ojoojúmọ́ a ó máa dáná oúnjẹ ìrúbọ. Ọdún yìí gbogbo àwọn tí iṣẹ́ wọn ti ṣubú tẹ́lẹ̀ ní yíya 2015, ẹ máa bẹ̀rẹ̀ sí dúpẹ́ nínú ọdún yìí. Ẹ dẹ̀ máa kọrin, ẹ máa gbé Ọlọ́run ga, ẹ máa yin Ọlọ́run lógo, nítorí pé Ọlọ́run wa Ọlọ́run ìyanu ni, Ọlọ́run ìṣelógo ni. Májẹ̀mú ẹ̀ tó dá yìí kò ní yí padà, kò ní yí padà, nítorí pé ó ṣe ìlérí yìí, ó di dandan kó mú ṣẹ. Ó ní àwa yóò máa gbé ní àìléwu,
ó di dandan kí ọ̀rọ̀ wa kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè yìí àti ní ìdílé kankan. Kìnìún tàbí àmọ̀tẹ́kùn kan kò ní lè halẹ̀ mọ́ wa. Àwa jọ máa jùmọ̀ jẹun papọ̀. Orílẹ̀-èdè kìíní, ìkejì àti kẹta, a máa jíjọ jùmọ̀ jẹun papọ̀. Kò ní sí ìyapa tàbí wàhálà tàbí ìdààmú. Ẹ jẹ́ ká dúró nínú Ọlọ́run, ká gba Ọlọ́run gbọ́. Ẹ jẹ́ ká dúró nínú agbára rẹ̀. Ọ̀rọ̀ tó ti sọ kò lè yí padà. Bí ènìyàn bá yí ọ̀rọ̀ padà, Ọlọ́run lè yí ọ̀rọ̀ padà. Ọlọ́run májẹ̀mú ni òun. Ó ní ó máa dáná oúnjẹ lójoojúmọ́. Ebi kò ní pa ẹ́. Ohun tó iṣẹ́ ẹ̀ máa lọ déédéé. Àwọn ohun tó rò pé ó dìbàjẹ́, gbogbo ẹ̀ ló máa padà dé àdùn. Gbogbo àwọn tó ọ̀tá ti fi ìkorò sí tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló máa padà dé àdùn. Gbogbo ohun tó ti kú tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló máa padà dìde. Ọjọ́ ayọ̀ rẹ ti dé, ọjọ́ ìṣelógo ti dé. Ọdún yìí ni ya 2016 yìí. Wò mí bó ti ń wò mí yìí, ó máa kọrin. Kí ni ìṣòro ẹ? Kí ló ń gbomijé lójú ẹ lójoojúmọ́? Kí ló ń fa ìbànújẹ́ wá sínú ọkàn ẹ? Kí ló ń fi omijé rin ibùsùn ẹ lójoojúmọ́? Ọjọ́ àwẹ̀ ẹ ti tán, ọjọ́ ayọ̀ ló kù fún ọ. Gẹ́gẹ́ bí ìwé Jeremiah yẹn ti sọ ní ẹsẹ̀ 18 pé ìwọ yóò máa fi ojoojúmọ́ rúbọ sí Ọlọ́run. Oúnjẹ ayọ̀, máa fi oúnjẹ ayọ̀, máa fi rúbọ sí Ọlọ́run. Àwọn èèyàn máa wá sí Orísun ẹ, wọ́n máa jẹ, wọ́n máa mú bẹ́ẹ̀. Àtọkùnrin àtobìnrin, àtọmọdé àtàgbà, wọ́n máa wá, ó máa bọ́ wọn. Ìṣerere ó máa dé, ìfọkànbalẹ̀ ó máa wá, ó máa láyọ̀ púpọ̀. Ayọ̀ púpọ̀ ní Bíbélì yẹn wí lọ́rọ̀ Ọlọ́run sọ. Ó máa ní ayọ̀ púpọ̀, ọkàn rẹ̀ dẹ̀ máa balẹ̀. Lérí máa ṣẹ. Ọdún yìí ìwọ ṣáà gbàgbọ́, torí pé ó sọ wípé ìwọ yóò gbé, a ó gbé ní àìléwu. A ó gbé ní àìléwu nínú ọdún ìṣẹ́ 2016. Ìwọ gba ọ̀rọ̀ náà gbọ́ kó dìmú. Òun wọ́kọ ni, ó máa rọ́kọ tiẹ̀ nínú ọdún yìí. Ọkọ ológo máa rí, Ọlọ́run máa yànda ọkọ tiẹ̀ fún ẹ. Òun wá aya tiẹ̀ ni, aya aláyọ̀ tí ń bá ní dalẹ̀, adé orí ẹ̀ gangan lọ́dún yìí Ọlọ́run máa yàn fún ẹ. Èyí tí ò ní mú wàhálà tàbí ìdààmú bá Ọlọ́run máa yàn fún ẹ. Iṣẹ́ ẹ dojúrú tẹ́lẹ̀, iṣẹ́ ẹ ti dìde nítorí pé májẹ̀mú Ọlọ́run ni pé ìwọ yóò gbé ní àìléwu nínú ọdún yìí. Òun ó sì fọkàn rẹ̀ balẹ̀. Gbogbo májẹ̀mú tó bá ọ dá, Olóhun ó mú ṣẹ. Kò sí àgàn ní ọ̀dọ̀ Jésù Olùgbàlà. Ìwọ ò lè yàgàn nítorí pé Ọlọ́run máa fún ẹ lọ́mọ tiẹ̀, ọmọ ológo, ọmọ aláyọ̀ nínú ọdún yìí. Ọlọ́run máa yà ẹ́ lẹ́nu, ó máa fún ẹ lọ́mọ tiẹ̀, ó máa láyọ̀, inú ẹ máa dùn, ayọ̀ ẹ sì máa kún pẹ̀lú àwọn ohun rere tó bọ́ sọnù. Ó máa padà wá, ó máa di aláyọ̀ o, ó máa di ìyá àbíyè o, ó máa di ìyá àbíyè, ó máa di ìyá alágbájá. Àti ẹni ẹ gbọ́ ìgbà tó bá kíra pé àwọn ọmọ yìí tí mo tiẹ̀ ti bí yìí ó ti sú mi. Ibi tí ọ̀rọ̀ ẹ máa padà yọrí sí nìyẹn o. Ó ní yàgàn, ó ní yàgàn. Ọlọ́run máa mú ìlérí ṣẹ fún ẹ. Ó máa dùn ẹ nínú, ó máa fún ẹ lómi ìtura mu, ó máa bomi ìtura sí ẹ lára. Ọkàn rẹ máa balẹ̀. Ọlọ́run máa yà ẹ́ lẹ́nu. Àwọn ìlérí yẹn máa padà wá ṣẹ fún ọ. Àwọn ìlérí tí Ọlọ́run ṣe ní ìgbàanì fún àwọn tó yàgàn, Ọlọ́run dẹ̀ mú tí wọ́n ṣẹ. Inú ọdún yìí lọ́lọ́run máa mú tiẹ̀ ṣẹ. Ọjà oṣù máa wà lọ́wọ́ ẹ̀, ó máa wé gèlè oṣù sórí ẹ̀. Bẹ́ẹ̀ ló sì máa rí, kò ní yí padà. Agbára Ọlọ́run máa dì ọ́ mú. Gbogbo ohun tó ń da ọkàn ẹrú tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀, ó máa padà ní ìfọkànbalẹ̀. Omijé máa kúrò lójú ẹ, ẹ̀rín máa padà sí ẹ lẹ́nu. Ìlú ayọ̀ máa lù fún ẹ, ó máa rẹ́rìn ayọ̀, ó máa kọrin, ó sì máa gbégbá ọpẹ́. Ayọ̀ rẹ máa dé. Gbogbo àwọn tó fi ẹ́ ṣe yẹ̀yẹ́, wọ́n máa padà wá jẹun lábẹ́ ẹ̀, wọ́n máa padà bẹ́ẹ̀ rẹ́rìn ayọ̀, wọ́n máa padà bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ìyanu ọba tí ń jẹ́ Yahweh máa bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ń jẹ́ Yahweh. Ọba tí kì í ṣe ohun gbogbo tí bẹ́ẹ̀ ló sì máa rí fún ọ, kò ní yí padà. Ọdún yìí ọdún ayọ̀ ni fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Orúkọ tèmi ni Prophetess Ayinke Balogun Táyọ̀ láti inú ìjọ Holy Gospel Apostolic Glorious Church, ìjọ Hogac ní ìlú Ṣómólú. Àwọn ètò ìsìn wa ní gbogbo ọ̀sẹ̀, ọjọ́ Monday ìsìn ògo kùtùkùtù òwúrọ̀ la máa ń ṣe láti ìsìn ògo kùtùkùtù láti aago 5 ti di aago 6. Ẹ máa bọ̀, ẹ wá darapọ̀ mọ́ wa nínú ilé ìjọsìn wa ní gbogbo ọjọ́ Tuesday. Ìsìn Ṣílò la máa ń ṣe ní aago 7 títí di aago 10. Ẹ máa bọ̀, Ọlọ́run tó gbọ́ taya Manoa tó gbọ́ ti Sára, Ọlọ́run náà ṣì wà ń bẹ̀, Ọlọ́run ìgbàanì ó ṣì wà ń bẹ̀. Máa bọ̀, ó máa gbọ́ tiẹ̀. Ogun tó dì sórí, Ọlọ́run máa fọ́ palẹ̀. Year 2016 ọdún ayọ̀ ló máa jẹ́ fún ọ. Bọ̀jọ̀ Wednesday ìsìn ẹlẹ́mìí alálàá, àríran àwọn wòlíì, máa bọ̀, wá darapọ̀ mọ́ wa. Jésù ń dúró dè ọ́. Gbogbo ọjọ́ Thursday ìsìn Bible class wa la máa ń ṣe. Ìwọ náà darapọ̀ mọ́ wa, jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Kristi ní gbogbo ọjọ́ Wednesday, Thursday, Friday tó parí oṣù. Ìsìn ìgbẹ́jọ́ mi rò la máa ń ṣe. Wednesday, Thursday ìsìn ìrọ̀lẹ́,
gbogbo ọjọ́ Friday a máa ń ṣe ìsìn ìṣọ́òru, máa ń pa àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ní ìlú gbogbo wa láti wá bá wa ṣe àìsùn yìí. Ìwọ náà wá darapọ̀ mọ́ wa. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́. Ilẹ̀kùn àánú máa ṣí ní gbogbo ọjọ́ Sunday. Ìsìn Sunday school wa láti aago 9 títí di aago 10. Láti aago 10 a bẹ̀rẹ̀ ìsìn ọjọ́ náà, a parí ní aago 1 ọ̀sán. Ọdún tuntun láwa yìí, wọ́n tó ti níbi tó ti ń sìn máa bọ̀ ní nọ́mbà 7 Bọ́lájí Òmùpó. Jésù ń pè ọ́, ó ní kó máa bọ̀. Asán ọ̀nà làdùn ayé, ohun gbogbo ní ọjọ́ kan ó máa dópin. Ayọ̀ Ọlọ́run yóò bá wa gbé. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Mo gbàdúrà olórúkọ Jésù mú kí iléeṣẹ́ Orísun o, ẹ kú iṣẹ́. Ọlọ́run á dúró ti iléeṣẹ́ yìí. Àánú Ọlọ́run á dúró ti iléeṣẹ́. Ohun tí Ọlọ́run fẹ́ fi jọ yìí ṣe ní rere, Ọlọ́run máa ṣe. Ọlọ́run ti dáwọ́lé, ó ti ń ṣe, kò ní dáwọ́ ẹ̀ dúró. Ògo Ọlọ́run, ẹwà Ọlọ́run yóò máa tẹ̀síwájú. Àánú àti ààbò Ọlọ́run yóò dájú lórí iṣẹ́ yìí. Mo kí alága àti olùdarí iléeṣẹ́ yìí. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ibi tí Olúwa fi yín sí ní rere, ní ayọ̀, ní ìbùkún, ẹ ò ní jábọ́ kúrò ńbẹ̀. Gbogbo ipá, èṣù, ọ̀tá, àwọn ẹnibi, àwọn ìkà ènìyàn lórúkọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun kò ní borí yín. Ìlérí máa ṣẹ. Ọlọ́run máa fọkàn yín balẹ̀ o. Iṣẹ́ tẹ́ ṣe ẹ̀yin lẹ máa jọrọ̀ ẹ̀ lórúkọ Jésù Kristi. Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Orísun, ohun tẹ́ ń dì mú tẹ́ fi ń ṣiṣẹ́ kò ní dojú ìjà kọ yín. Agbára Ọlọ́run ọ̀gá ògo jùlọ á dì yín mú o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo yín o. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ nínú ayé yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ lè pè mí sí 08033095505 08033095505. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì 08022264687 08022264687. Ẹ káàárọ̀ mo kí gbogbo ènìyàn mi pátápátá. Ẹ̀yin tẹ́ lọ sílé ìsìn ẹ máa lọ. Ẹ̀yin tẹ́ ò dẹ̀ lọ ẹ lọ wólẹ̀ gbàdúrà. Ẹ lọ Jeremiah 33 yẹn tẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14 kẹ̀ka títí tó máa fi parí. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ó tún dàbọ̀ ná ó dijọ́ mẹ́jọ. Ẹ káàárọ̀ o. Ọmọ ènìyàn fetí sí mi, ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, àṣẹ lọ́jọ́ alẹ́. Òwú kó pẹ́ títí ìyà ayé wa ó ń bọ̀ wá dópin. Àìmọ̀lá ẹ̀dá ló mú ẹ̀dá ṣàníyàn ọ̀la. Ọlọ́run ti ṣèlérí ọ̀rọ̀ bàbá kò ní yẹ. Àìnígbàgbọ́ ló mú ẹ̀dá ara ròpin. Bí òkun fò tí ọ̀sàásá kò títọ́ wà láàyè. Ìgbàgbọ́ ni orísun ohun gbogbo. Olúwa ayé yìí kò mà lè. Ayé ò lè fẹ́ni tó nígbàgbọ́ bá ayé ò lè. Olúwa ayé yìí kò mà lè o. Ayé ò lè fẹ́ni tó nígbàgbọ́ bá ayé ò lè. Onísùúrù apẹ́kó tó jẹ oníjẹbàjẹ́. Àìmáni sùúrù ló mú àárẹ̀ ẹni bọ̀ àdẹ̀bí. Fojú rẹ̀ wò mí ọ̀rẹ́ k'Olúwa lè fojú rẹ̀ wò ẹ́. Àbíkú ti dàbí yè nínú ayé mi. Onísùúrù apẹ́kó tó jẹ oníjẹbàjẹ́. Àìmáni sùúrù ló mú àárẹ̀ ẹni bọ̀ wá dẹ̀bi. Fojú rẹ̀ wò mí ọ̀rẹ́ k'Olúwa lè fojú rẹ̀ wò ẹ́. Àbíkú ti dàbí yè nínú ayé mi. Olúwa ayé yìí kò mà lè. Ayé ò lè fẹ́ni tó nígbàgbọ́ bá ayé ò lè. Olúwa ayé yìí kò mà lè o. Ayé
sọ mí gbàgbọ́ báyé òde. Ayé kò má nílé. Mo bá bọ́ lọ́dún ló ṣorí o. Ayé kò má nílé. Mo bá bọ́ lọ́dún ló ṣorí o. Ohun kò pẹ́ títí ayé wa ó ń bọ̀ wá dópin.